káàárọ̀ o, gbogbo ẹ̀yin ènìyàn wa pátá níbi tí ẹ ti ń gbọ́ wa ní ilé lóko. A kí gbogbo ẹ̀yin màmá wa, gbogbo ẹ̀yin bàbá wa, gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n wa, àwọn onílàákàyè ènìyàn. Mo kí yín láàárọ̀ yìí ní orúkọ Olúwa. A kí gbogbo ẹ̀yin èèyàn wa ní Amẹ́ríkà, Canada, Scotland, Dublin, Germany, Denmark, France, Italy. Can round everything up. Gbogbo ẹ̀yin èèyàn wa pátá tí ẹ wà ní Europe, mo kí yín. Gbogbo yín pátá lẹ kú ọmọ ṣe. Ẹ kú ọmọ ṣe lórí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Mo fi àkókò yìí náà tún kí gbogbo àwọn èèyàn wa tó wà ní African countries. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́, mo kí gbogbo yín o pátá ní tẹ́ wà ní African country. Ẹ máa kéré oko wálé ní ọjọ́ kan, ó dá mi lójú. Ẹ máa kó èrè oko wálé, ó dá mi lójú ní ọjọ́ kan. Gbogbo ẹ̀yin èèyàn wa pátá tẹ́ wà ní Asian country, mo kí gbogbo ẹ̀yin náà. Ẹ kú ọmọ ṣe. Ojú òní tí wà. Ọkàn wa sì máa balẹ̀ pẹ̀lú àṣẹ Èdùmàrè. Gbogbo yín pátá ló ní ìdí pàtàkì tí ẹ fi kúrò nílé. Bóyá ilé ò dá ni, lẹ ṣe wò pé ẹ jẹ́ kí ẹ rìnrìn àjò, nítorí pé ẹ mọ̀ pé ìrìn àjò ń fún àwọn ènìyàn ní opportunities. Gbogbo yín pátá mo wá gbàdúrà fún yín. Ìrìn àjò tẹ́ wà náà, Ọlọ́run tá à ń pè ní Ọlọ́run á jẹ́ kẹ́ jèrè ìrìn àjò. Sí rere ni o. Ẹ dẹ̀ máa padà kó èrè oko ìrìn àjò. Kó wá sí ilé ní Yorùbá nation nígbà tí a bá ti gba òmìnira wa tán. Bá a ṣe ń sọ pé ọ̀rọ̀ Yorùbá nation, làwọn kan á máa wò wá wípé àwọn ọlọ́pọlọ dúdú. Àwọn kan á máa wò wá wípé àwọn ọlọ́pọlọ kúkúrú. Tó bá wa ṣe ń sọ, mo ye present ẹ̀ wípé pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ máa kéré oko wálé. Mo gbọ́ Ọlọ́run gbọ́. Nígbà tí a bá ti gba Yorùbá nation, àwọn kan jókòó síbì kan, wọ́n á máa wò wá. Àwọn bíi àwọn artist Nigeria, yes, tó pé view wọn àárọ̀ yìí ó come across to my spirit because àwọn kan á máa wò wá, àwọn bíi àwọn artists Nigeria, àwọn tó ń ṣe artist ní Nigeria. Wọ́n á máa wò wá wípé àwa ọlọ́pọlọ dúdú, àṣé gbogbo àwọn Ogogo, gbogbo àwọn alápinni, gbogbo àwọn Madam Ṣajẹ, ìyá àwẹ̀rò, kí ló ti ń porúkọ ẹ̀? Fẹ́mi Adébáyọ̀, Jídé Kòsọ́kọ́, Yinka Quadry, Fatia, Ọláìyá, Ṣajẹ, Bàbá Bello, àṣé gbogbo àwọn yìí, Mofi, Yẹmí my lover, àṣé gbogbo àwọn yìí, àwọn wà lábẹ́ aṣọ tí wọ́n ń wò wá, tí wọ́n ń sọ pé orí wa ò pé. Ẹ̀yin ọmọ Yorùbá, láàárọ̀ yìí mo kàn bí Ọlọ́run kí Ọlọ́run má fún mi ní ẹ̀mí tí inú máa fi bí mi títí tí mo máa fi ṣe ohun gbogbo tán. Ṣùgbọ́n mo bẹ̀ ẹ̀yin ìyá wa àti bàbá wa, ẹ̀yin ọlọ́pọlọ pípé, ẹ̀yin onílàákàyè ènìyàn, kẹ́ máa jọ̀ọ́, kẹ́ fi bá mi ká lọ. Ibi tó jẹ́ kẹ́ gbé nínú àwọn fídíò yìí, kẹ́ fi ṣọwọ́ sáwọn tó jẹ́ kó gbọ́, ẹ jẹ́ ká gbé. Mi ì wá ṣe fídíò bóyá mo ti máa ń sọ tẹ́lẹ̀
mi ì wá ṣe bóyá nítorí pé kí èèyàn lè mọ̀ mí. Mo ti ń ṣe fídíò mi even right from ìgbà tá àti ẹ̀ tí ì ṣe Yorùbá Nation. Mi ì wá ṣe fídíò bóyá nítorí pé kéèyàn lè kún inú church mi. Go and look at the members of my church. Tó pé ibi tí a ti ń sọ ọ̀rọ̀ òdodo jáde, tá a ti ń sọ ọ̀rọ̀ òtítọ́ jáde, èrò ò ní dúró síbẹ̀. Many ideas of gbogbo àwọn churches torí pé wọn ò sọ nípa gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, wọn ò sọ nípa Yorùbá Nation, wọn ò sọ nípa what is going on in this country. Wọ́n ń bẹ̀rù ni. Ìkíní, wọ́n ń bẹ̀rù wípé kọ́ máa rán DSS àbí EFCC kó wá gbé àwọn. Ìkejì, wọ́n ń bẹ̀rù wípé táwọn bá ń sọ̀rọ̀ yẹn àwọn ọmọ ìjọ wọn máa lọ. Ó kú wá dáa ká sọ òtítọ́, kí èèyàn dẹ̀ fi ọ̀pá gun ẹ̀mí ẹ̀ lélẹ̀ lórí òtítọ́ ju pé kí a wá máa gbé jẹ̀bẹ̀ lákìsà, ká máa pọ́n jẹ̀bẹ̀ ká máa pọ́n lákìsà. So therefore kì í ṣe torí pé kérò lè wà nínú church mi. Mo ti ń sọ several times. Àwọn tó pè mí ṣe ẹ gbọ́ pé mo invite yín ẹ wá bá wa ṣe sáfíìsì. No, I don't do it. Mi ì gbowó lọ́wọ́ YouTube, mi ì gbowó lọ́wọ́ àwọn tó ń gbà mọ́ra wọn, mi ì gbowó lọ́wọ́ TikTok, mi ì gbowó lọ́wọ́ Instagram, mi ì gbowó lọ́wọ́ Facebook. Àwọn tó gbà wọ́n mọ́ra wọn. Ohun tọ́lọ́run ṣàkànrán èmi, ìwọ lè sọ pé mi kì í ṣe èèyàn Ọlọ́run, I don't care. Ṣùgbọ́n ohun tọ́lọ́run kànrán èmi lèmi wá ń drop bí kí n dẹ̀ kúrò ń bẹ̀. Tó pé mo rí wípé iṣẹ́ ọwọ́ mi ṣẹ́ ó tó mi jẹun jẹ. So therefore débi wípé tí n bá wá ní kẹ́ ẹ ṣíà kì í ṣe wípé mo káwọn èèyàn lè mọ̀ mí, ṣùgbọ́n ohun tí mò ń feel like ní rí àyẹn ni wípé kí àwọn èèyàn lè máa gbọ́ àwọn nǹkan yìí kó lè jí ọ̀rọ̀ ìṣítí fún wọn. I always tell my member, when you look at the last video tó wà lórí kíní mi tí mo drop ní, that was yesterday, kò kún ṣe ráìsì lẹ́ ń gbé wá fún mi. Mi ò béèrè owó lọ́wọ́ ẹnikẹ́ni, mi ò níyín lára. Iṣẹ́ ọwọ́ mi ó tó mi jẹ. Kì í ṣe pé ẹ̀ sanwó school ọmọ mi, ẹ̀ ro oúnjẹ wá fún mi. No, you don't do anything. Kì í ní jẹ́ wọn ò fẹ́ ṣe, I don't care about it. Mi ò ní ẹnikẹ́ni lára. Ní ẹnikẹ́ni lára. So therefore now, bá ṣe ń sọ nípa ọ̀rọ̀ Yorùbá Nation, gbogbo ẹ̀yin onílàákàyè ènìyàn tọ́lọ́run fún nílàákàyè, àṣé irú àwọn tí wọ́n pera wọn ní òṣèré ní Nàìjíríà, àṣà wọn rí wa pé ọlọ́pọlọ dúdú ni wá. Àwọn bíi Folúkẹ́ Dáramọ́lá, nítorí pé òun náà wà nínú fídíò tí wọ́n release, tó pé èní ilé mi ṣẹ̀ṣẹ̀ rí fídíò yẹn lóru. Then I begin to think deep pé what is going on? Kí ló ń go on náà? Àwọn bíi Folúkẹ́ Dáramọ́lá, àwọn bíi Yinka Quadry, àwọn bíi Ogogo, àwọn bíi Tóyìn tó ń lọ sí Celestial Church, Tóyìn tomato tó pupa yẹn, àwọn bíi Bàbá Bello, àwọn bíi Madam Ṣàjẹ. Ṣé ẹ̀yin yìí wá fẹ́ sọ fún wa wípé ẹ̀yin ò rí ìyà tó jẹ wá lórílẹ̀‐èdè Nàìjíríà? Ọ̀rọ̀ yìí ò yà mí lẹ́nu o, nítorí wípé right from beginning I don't watch you,
I don't have my time kí wọ́n fẹ́ máa fi time mi ṣe kí wọ́n máa wo eré tí kò sọ̀pọ̀lọ nínú ẹ̀ tó jẹ́ wípé ẹ̀ ń ṣe ni láti lè build ìgbésí ayé yín. I wonder why people are watching your film. I wonder. I am telling you. Because ohun tí èèyàn ń ṣe tí kò sí ọpọlọ nínú ẹ̀ tó jẹ́ wípé ẹ̀yin tẹ́ ń wò ẹ kàn ń waste owó yín ni in order for these people to build their life, and they are building it. All of them, gbogbo wọn ti scatter abroad, gbogbo wọn ti kọ́ ọmọ wọn lọ sí abroad, gbogbo wọn lọ enjoy life wọn ní abroad. Owó wo lọ fi ń enjoy yìí? Ṣebí nínú fíìmù tí wọ́n ń ṣe yìí ni lọ́lá wọn ti ń rí owó. Yes. So let us go to that area. Ṣebí inú ẹ̀ náà ni ẹ̀yin dẹ̀ lè ń rà lọ́wọ́ wọn, ẹ̀yin lè ń wò ó. Gbogbo àwọn tí mo pè síwájú yìí, ìyá àwẹ̀rò ó wà nínú fídíò yẹn. Fatia Balogun, ìyàwó Balogun, Saheed Balogun, ìyàwó ẹ̀ wà nínú fídíò tí mò ń sọ yìí. Ọláìyá tàgbàlagbà tó máa ń ṣe kọ́mẹ́dì ó wà nínú ẹ̀. Ọláìyá kékeré náà ó wà nínú ẹ̀. Jídé kò sọ̀kọ́ ó wà nínú fídíò tí mò ń sọ yìí. Because mi ò lè gbé wá báyìí tó pé mi ò lówó tí mi fẹ́ lọ ná fún yàn kan tó ṣe máa gbowó lọ́wọ́ mi láti mi ò gbowó lọ́wọ́ YouTube, tí mi ò dẹ̀ gbowó lọ́wọ́ Facebook, kó wá máa kówó kan fẹ́yàn kan nítorí ó fẹ́ bá mi ṣe ad sórí fídíò mi, ó fẹ́ bá mi gbé fídíò kan wá. No, just go to the Facebook, go to the internet, to the YouTube, you will see the video. I saw it this morning. Wùnmí ó wà níbẹ̀. Ìyá Wùnmí, Fẹ́mi Adébáyọ̀ ó wà níbẹ̀. Ẹ̀yin ajẹnibi òkúrùnú alápinni táwa ń wò wípé ọpọlọ ẹ̀ pé tá a wò wípé àgbàlagbà nìyín. Àṣedógbó ẹ̀yin abájọ táwọn ọmọdé dìde ń sìn wípé sẹ́ ẹ̀yin àgbàlagbà yóò lórí burúkú ni dodo yín. Ṣé bàbá Bello ṣé kì í ṣàgbàlagbà ni? Ṣé Jídé kò sọ̀kọ́ ṣé kì í ṣe àgbàlagbà ni? Ogogo, mo máa respect yẹ gan o. Though I don't watch your film, but the way some ẹlòmíì wàá kọ̀ dédé rí wàá kọ̀ like it. The way you are presenting yourself, tí tó máa ń pè wípé Allah, tó máa ń ní Allah, tí mo máa ń wò ẹ́ níwò wípé ọkùnrin yìí ó ní determination, ó dẹ̀ mọ Ọlọ́run. Tí mo wá padà wá lọ bá ẹ Ogogo. Ogogo, I'm expressing my feelings to you. Mo wá padà lọ bá Ogogo yẹn nínú ìwà ìbàjẹ́ níbi tó ti ń campaign fún ẹni tó kó wá sí ìyà fún ọdún 8. He come out. Are you not there? Don't you see the video? That man come out. The man ẹni tẹ́ campaign fún yìí jáde. Ṣebí gbogbo àwọn tó kó síbẹ̀ àwọn náà ló ń darí wọn. Listen, why are you people behaving like this? Nítorí pé ohun tẹ́yin nìkan fẹ́ jẹ. You don't care about other people. You care only about your own benefit. Ẹ ti mọ̀ pé tó bá débẹ̀ ẹ lè ráyè máa dé ògbògi olóró yín dáadáa. Listen to me. Whosoever that come out to campaign fún àwọn olóṣèlú, ó ti ní memorandum of agreement. Àwa máa campaign fún yín o. Tá a bá campaign fún yín, òun báyìí la fẹ́ jẹ́ kẹ́ ẹ ṣe fún wa o. They have memorandum of agreement. Sorry, please. They have it. They have memorandum of agreement. They have it. Sorry, I want to load the volume of the TV.
they have the memorandum of agreement. Mo ṣàrọ̀ ọmọ kan ládùúgbò wa tó máa ń campaign fún àwọn APC. Ohun tí mo mọ̀ lèmi sọ. Tètè ẹ bá délé nìtẹ́lẹ̀ ẹ wá fi EFCC gbé mi. Tẹ́ ẹ bá délé nìtẹ́lẹ̀ ẹ wá fi DSS gbé mi. Màá welcome yín. Mi ò níbi tí mò ń lọ. Mi ò ní kúrò nínú yàrá mi yìí. Nínú ilé mi yìí. Wá pé mi ò jáde síta níbi kan kí n lọ ṣe inú bíbà yìí náà ni. I will welcome you. Ohun tí mò ń sọ, we have proof to everything. We have right to self-determinations. Àwọn tí ẹ̀yin ń sọ nípa ẹ̀ tẹ́ jáde ẹ̀yin òṣèré, ẹ̀yin ò fẹ́ bú yín, ṣùgbọ́n mo máa sọ àwọn nǹkan kan nínú area yẹn tó jẹ́ wípé ẹ̀yin náà á rí lọ́kàn yín wípé sẹ́ ẹni ìbànújẹ́ nìyín. Ẹ̀yin tó jẹ́ ká rí kínú wa máa dùn, bàbá Bello, alápinni, Jídé kò sọ̀kọ́, Yinka Quadry, Ogogo, ẹ̀yin tó jẹ́ kí àwárí kínú wa máa dùn, tẹ́ pera yín ní àwòkọ́ṣe, tẹ́ ń kọ́ àwọn ọmọ wa ní ọ̀nà tó jẹ́ kí wọ́n rìn nínú eré, tẹ́lẹ̀ ń kọ́ wọn, àwa wọ́n padà rí pé ẹ̀yin ènìyàn ìbànújẹ́ nìyín. We saw the video when that man hold a broom like this. This man, he fight for UK, Kinika. This one fight for Congo, Kinika. But Buhari is the Kinika. He can walk out Nigeria. He said it when he was campaigning for this man. Wọ́n dẹ̀ campaign lórí pé àwọn méjèèjì jọ ní agreement ni. I have said it earlier. Ọmọ kan tó wà lọ́dọ̀ wa yìí tí mo ń sọ lẹ́ẹ̀kan. Gbogbo àwọn tí wọ́n lọ campaign fún ní ìbà yìí, ó máa ti sọ fún pé ọmọ àfáwọn ní slot yìí o lọ́dọ̀ àwọn 10 lọ nídìí iṣẹ́ o. Wọ́n á fáwọn ní slot yìí o. Wọ́n á ra mọ́tò fún wọn o. Á empower wọn. Fine. Àwọn yẹn náà dẹ̀ bá wọn sign ní memorandum of agreement. Kò sí ní ẹ̀yin tẹ́ ẹ jáde, Jídé tó sọ̀kọ́ kó tó jáde nínú fídíò, Yinka Quadry tó jáde nínú fídíò, Tóyìn Tomato tó jáde nínú fídíò, ẹ̀yin ti believe pé ẹ ti arrive, àwa Nàìjíríà làwa wà, ẹ̀yin lè kúrò nílùú yìí at any time. So báwa ṣe ń wò yìí ni you people can move away from this country. Bọ́bá ní wàhálà máa dé lọ́la sí. Gbogbo yín pátá lẹ ní passport tẹ́lẹ̀ fi kúrò ní Nàìjíríà. Èmi ò mọ̀ tẹ́lòmí o. I don't believe in you people again. Ẹ dọ̀tí ara yín. Bello ó dọ̀tí ara ẹ̀. Wàláì ó dọ̀tí ara ẹ̀. Pẹ̀lú fídíò tó lọ ṣú ara ẹ̀ nínú ẹ̀yìn. Wàláì ó dọ̀tí ara ẹ̀. Ogogo. Sórí area tí mo fi like ẹ láyé yìí ni wípé sẹ́ tó bá ní pé wàláì nǹkan báyìí. Wàláì yẹn mo believe pé ó mọ Ọlọ́run. Yes, go to some of your videos. Ohun tí mo fi like ẹ ni mo ń sọ yìí. Ohun tí mo wá fi like ẹ yẹn ni mo tún fi hate ẹ báyìí. Ṣé o rí nǹkan tó ń ṣẹlẹ̀? Tí wọ́n ń pa àwọn èèyàn wa. About 16 million children. Òun ló wà ní títì tí wọn ò rí ẹni tó máa help wọn. Àwọn ọmọ wa ń fi orí lakú ní desert. Wọ́n ń lọ sí Libya. Wọ́n ń lọ sí Morocco. Wọ́n ń gba Morocco lọ sí Spain. Ó ń kú sí orí omi. All in the name. They are looking for green pastures. Why are you these people so wicked? Tiyín nìkan lẹ mọ̀. Ẹ ò calculate tẹlòmíì mọ́ tiyín. Fatia Balogun, you have passport, you have visa to another country. Àwa ò ní kankan. A ò ní. So therefore, nítorí pé àwa ò ní yẹn, náà làwa náà ṣe ń pariwo wípé ẹ̀yin tí ẹ lẹ́ni tọ́lọ́hun ti fún lágbára, bí Yéṣù dẹ̀ ló fún yín lágbára, bí Èṣù tí ẹ ló lè fún yín lọ́pọlọ tí ẹ lè fi máa jalè.
èṣù ló lè fún yín lọ́pọlọ tó jẹ́ pé ẹ máa ro nǹkan tó lè benefit yín tẹ́ ò ní ro nǹkan tó máa benefit gbogbo ènìyàn. Èṣù ló ń fún yàn lérò ọpọlọ bẹ́ẹ̀. tó bá ráwa náà táwa náà ń pariwo yìí wà á rí pé ọlọ́run ló fún wa nírú ọpọlọ táwa náà ń lò, because we need what will benefit us and that will benefit everybody. ẹ wá jáde ẹ wá ń campaign because there is an agreement láàrin àwọn tẹ fẹ́ campaign fún. Bóyá wọ́n á fún yín ní chance láti lè máa gbé igbó yín tẹ̀ ń gbé lọ sílùú òyìnbó tẹ̀ ń gbé bọ̀. Bóyá wọ́n á fún yín ní chance láti lè máa gbé cocaine yín tẹ̀ ń gbé bọ̀. Everybody has his own view when he's supporting some certain people. You have your own view. I will support anybody. I am not here to campaign for PDP. I am not here to campaign for APC. I am not here to campaign for Labour Party or any party. I am a prophet of God. I am a spiritualist. I run a spiritual church and I do spiritual work for whom that believe in it. So therefore, ohun tí Ọlọ́run wá ń sọ fún wa nínú ìrìn àjò ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí, ohun làwa ń wá síta wá sọ. We don't campaign for anybody. We are neutral people. But we are looking into another thing that, okay, if this country is not working as we expect it, let us break it. That is why Yoruba Nation, we are agitating for Yoruba Nation. Yoruba Nation, it is not a party. Yoruba Nation, they are set of people in a country called Nigeria that said enough is enough. We cannot continue like this. If you don't understand, Yoruba Nation, they are set of people in a country called Nigeria that is agitating for freedom, that we cannot continue like this. How dare we continue bẹ́ẹ̀? Ó jẹ́ kàyéfì ńlá nígbà tí mo rí fídíò yìí, Yinka Quadry, tí mo respect. I don't watch your film, but you know, I so much respect you people. Bello, mo respect yín gan. Ogogo, mo respect yín gan. Ṣàjẹ́, ha! Why you people only do things to benefit you? You don't do things to benefit others. Why is it like that? You only do things to benefit. Ṣé ohun tẹ́ wá campaign fún yìí? Ṣé tí ó bá padà wá rí bẹ́ẹ̀ náà? Tí ìdá tó pé a ti rí ìtorí bẹ́ẹ̀ tí kì í ṣe mẹ́ta mẹ́rin márùn tó jẹ́ pé irọ́ náà ló wà ń bẹ́ẹ̀. Ìjọ tí Ogogo ti fuck ààrẹ up lọ́dọ̀ mi ní ìjọ tó ti lọ sí Abẹ́òkúta tó wá dúró sí ọ̀nà tó wá ní ká máa wo iná tí èèyàn kan ṣe, ká máa kọ ẹni yìí try you. Ìjọ yẹn ni mo ti rí pé you are a politician. Any politician is a liar. Any politician does not have truth in their mouth. If you said you are a politician, forget about it. You ó ti jìnnà sí òtítọ́. Politicians ti jìnnà sí òtítọ́, kò sọ̀rọ̀ bẹ́ẹ̀. Àwọn tí wọ́n dẹ̀ fẹ́ ṣe, wọn ò jẹ́ kí wọ́n ṣe. Alápinni. Ṣé bá gbàlagbà lẹ pera yín? Folúkẹ́dáramọ́lá, we know you are politicians already. We know you are politicians. But listen to me. Ṣé o wá jókòó nínú wípé kí ìyà jẹ ọmọ Nàìjíríà ni?
because ẹ̀yin náà mọ̀ wípé ẹni tí ẹ̀yin tẹ́ ní ẹ̀ ń pariwo fún yìí, you know that he cannot do anything. He can't do anything. He can't do anything. Fẹ́mi Adébáyọ̀, you are a disgrace. I am telling you. Jídé kò sọ̀kọ́ ṣé kí ọpọlọ wá sí mọ́ fún yín ni? Well, àwọn tó ń wo fídíò yìí, àwọn ni a ní láti bá sọ̀rọ̀ báyìí pé kí wọ́n wò, because mi ò mọ̀dí tá a ṣe ń live life now. Ìdí tí a ṣe ń gbé ìgbésí ayé gan wà fẹ́ yé mi mọ́ báyìí. Because why we live this life is to benefit in this life and everybody to benefit. Ó wá di wípé ẹ wá ń lo ọpọlọ, gbogbo yín ń lo ọpọlọ, everything become game. Ẹ̀yin náà ń lo ọpọlọ, all in the name you want to benefit nínú ìjọba tí ẹ̀ ń campaign fún. I will list those names again. Yinka, Quadry, Ogogo, Tóyìn, Tomato, tó pupa báyìí tó ń lọ sí Celestial Church, Baba Bello, Madam Ṣajẹ, Ìyá Àwẹ̀ró, Fatia Balogun, Ọláìyá àgbà tó ń ṣe comedy nsìn àti Ọláìyá kékeré, Jídé Kòsọ́kọ́, Fẹ́mi Adébáyọ̀, Folúkẹ́ Dáramọ́lá, Wùnmí arúgbó yẹn tó ti darúgbó tí kìíní ò bá lára mu mọ́, pankéèkì tó ń fi sára kan kò bá lára mọ́. Ẹ̀ẹ́dẹ̀ tún ọjọ́ ọ̀la yín ṣe, ọjọ́ ọ̀la ẹ tún ṣe ká lè sọ nípa yín. Èyí tẹ́ ẹ sọ sílẹ̀ yìí sìn, ẹ̀yin ni ó ti fọ́, tẹ́yin bá balẹ̀ àfọ́. Ẹ tún ọjọ́ ọ̀la yín ṣe ká lè sọ nípa yín. Ó mọ̀dí tí wọ́n ṣe ń bá ẹni tí ẹ̀yin lọ kàmpéènì fún jà. Èkíní, rìsọ́ọ̀tì wọn fake name ló wà ń bẹ̀. Orúkọ tí wọ́n ń jẹ́ tẹ́lẹ̀ kọ́ ni wọ́n ń jẹ́ ń sìn. Do you get me? Orúkọ bàbá wọn fake ni, ìyá wọn fake ni, result wọn fake ni, school tí wọ́n ti kàwé fake ni, kọ́ tí wọ́n tó ń ṣẹlẹ̀ nìyẹn. Àwọn èèyàn tún wá jáde wọ́n tún sọ, adẹ̀túrà àwọn èèyàn tí wọ́n tún dìde pé ṣé ẹni tó kàwé ṣé kò lè rúùlù Nàìjíríà ni? Ìtàwọn kan sọ pé kò jẹ́ kó rí bẹ́ẹ̀. Là ń rí àwọn kan tí wọ́n ń pariwo pé ẹ kan Jésù má gbélébù, ẹ fi Bánábà olè sílẹ̀, ẹ jẹ́ kó máa rúùlù lọ. À ń tì torí ọjà ní ta ló ń jà lẹ́ǹkùlé òun. Ojoojúmọ́ ni mo máa ń sọ o. Yes, I say that word every time when I'm in the program. Ṣé àwa kan wò wípé ṣé kò jẹ́ kó rí báyìí, kì í ṣe pé alówó náà àlówó, owó wo ni mo ní, ṣùgbọ́n mo ní èèyàn. Wòlíì dẹ̀ ni mi, Ọlọ́run ló pè wá. Ẹni tí ń bá happen léni kẹ́ ẹ wọlé kẹ́lẹ́ wá dé mi, ẹ̀yin náà ríran tó máa ṣẹlẹ̀ lórí social media. You will see pé ẹ̀yin náà rí pé kọ́lọ̀ tó máa happen lórí social media kì í ṣe kékeré. I am not a party to injustice. We have right to self-determinations. That is why we come out. You cannot be doing wrong and you said we should keep silent. It is not possible. Wrong lẹ ṣe. Wrong ni dodo yín ṣe pátá. Mo fi. Ẹ̀yin tó jẹ́ kí ló ti ń pè Yẹmí my lover. Ìwọ tá yí ẹ ti bàjẹ́. Tó ti rún, tó try dodo all possible láti dìde
tó dìde ṣé kò jẹ́ kí o ronú wípé ìṣe ló jẹ́ kí o ya jókòó ti Ọlọ́run. Ẹni tẹ́ ẹ kàmpéènì fún òun ló jẹ́ kí ìyà ọdún 8 yìí jẹ wá tó lágbára. Kì í dẹ̀ tún ṣe yẹn nìkan, gbogbo àwọn tó lòun gbé wọlé àwọn ló ń kọ̀ǹtrólù wọn. Things is not working. Bẹ́ẹ̀ bá wá fẹ́ kọ̀ǹtrólù èèyàn pé òkè ẹ̀yin lẹ gbé wọn wọlé, you should have controlled them to the right way, not to the wrong way. Owó NEPA kí n sọ fún ẹ, ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, ìlú òyìnbó náà lẹ́lẹ́ ti ń san owó, tọ̀dọ̀ wa pọ̀, tọ̀dọ̀ wa náà ti pọ̀. Ó tiẹ̀ ti sú mi gan, ojoojúmọ́ ni bíìlì ńláńlá ló ń gbé wa, a ò dẹ̀ lo iná yẹn. Tó bá yẹ pé iná tá ń lò ní ta tún wá fi ń tajà, ṣebí ìkan téèyàn bá tà tó fi iná yẹn tà wàá lè rí owó. Ó jẹ́ mọ̀ pé a tún máa fi owó ra epo sínú jẹnẹrétọ̀, a tún fi tajà. Tá a bá wá tún pa owó tán, a tún máa padà lọ ná owó yẹn fún NEPA. Tó dídà tó bá ti di ending of the month, NEPA tún máa gbé owó wá. Owó táwa lọ fi ra epo, àwa la lọ ra epo wá sínú jẹnẹrétọ̀ láti lè fi ṣe iṣẹ́ wa. Do you get me? When they get that money, ẹ tún padà lọ kówó yẹn, a tún lọ sọ fún NEPA. Sorry. A lọ sọ owó yẹn fún NEPA. Things is wrong. Things is wrong. Things is wrong. Àtàwa ti pàtàkì gbogbo bá ti ń sọ látijọ́ yìí, àtúwà ń padà ń rí àwọn tí a lérò pé ọpọlọ wà lórí wọn. A rí pé ìdí ìbàjẹ́ ni wọ́n wà. Àwọn bíi Bello, àwọn bíi Yinka Quadry, àwọn bíi Ogogo, àwọn bíi Tóyìn, àwọn bíi Ìyáwẹ̀rọ, àwọn bíi Fatia Balogun, àwọn bíi Ọláìyá, àwọn bíi Alápinni, àwọn bíi Wùnmí, Fẹ́mi Balogun, Jídé Kòsọ́kọ́. Àwa padà rí, there are many díẹ̀ tó pé mi ò mórúkọ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn. Àwa padà rí pé àṣẹyìn lẹ tún wà nídìí ìbàjẹ́. All in the name you want to benefit yourself. You want to benefit yourself. Insecurity, you don't think of that. Nínú ọ̀sẹ̀ táwa yìí, mọ́tò ó kàn ń lọ. Ẹni yẹn fi mọ́tò ẹ̀ ṣiṣẹ́ lọ́nà Badagry. Kò sẹ́ni tí kò gbóhun tí mò ń sọ. Everybody heard about it. Everybody heard about it. Ẹ̀yin náà gbọ́ nípa ẹ̀, you are seeing all these things. Kò ṣeé ṣe bí ọ̀gbẹ́ni tẹ́ kàmpéènì fún gọ́bà wọlé. Mo fi ayé ọmọ sọ. I don't speak with flesh, I am speaking in the spirit. Tó bá padà wọlé pé ó padà wá lọ wọlé yẹn, tẹ́ fi òdòró, tẹ́ fi dojú ẹ̀, tẹ́ fi gbé wọn wọlé, tó bá padà wọlé, wọn ò lè rule lórí mọ́là. I am telling you. Wọn ò lè rule lórí. I am telling you. God, it is not flesh. I am speaking from the spirit of God. Wọn ò lè rule lórí Fúlàní. Kò possible. Fúlàní bá pa èèyàn, ó gbọ́dọ̀ ló pa Fúlàní. Tẹ́ ẹ bá try yìí, ogun táwọn ń pariwo yìí, mo sọ fún yín, bó bẹ́tà ká tètè pín ìlú yìí jẹ́jẹ́. Tí Fúlàní bá pa èèyàn nígbà tá à ń sọ yìí gan, tẹ́ ẹ bá pa Fúlàní, ó máa gbé ogun dìde. Fúlàní is ever ready. I am telling you. That is the danger we are seeing, that we are telling you people. If you like, put Peter Obi there. Wọn ò ní jẹ́ kó succeed there. If you like, put Sowore there. Àwọn tí mo sọ yìí, they will continue doing what they want to do. Tẹ́ ẹ bá dẹ̀ pa wọ́n, then there is going to be war. They will declare war. Olúwa dẹ̀ sọ wípé ó bẹ́tà káwa tètè ya manova ká mọ ohun tá a fẹ́ ṣe, ká tètè kólíkálukú lọ. Ṣùgbọ́n tá a bá ní ẹ̀ ò lọ bẹ́ẹ̀ ṣe ń sọ yìí náà, nígbà tí wàhálà yẹn bá máa dé, tẹ́ ẹ bá tí nǹkan kan ṣẹlẹ̀ kẹ́ wá lọ, tí àwọn náà lọ jẹ̀bi o, Haúsá ló jẹ̀bi o, Fúlàní náà ló jẹ̀bi o. Now tẹ́ wá fẹ́ lọ
make sure wípé you want justice to prevail. I am telling you, wọ́n máa gbé ìró ogun dìde. Tí wọ́n bá dẹ̀ gbé ìró ogun dìde, wàláì wọ́n máa jẹ wá. Wọ́n á jẹ ìlú yìí pátápátá, wọ́n á jẹ nítorí pé mo sọ nígbà yẹn náà àwọn èèyàn àtàkì mi. Mo ní Olúwa fi ìran wọn mi. Bí oríṣiríṣi bọ́dà mẹ́ta òun ni wọ́n ti ṣí sílẹ̀. Àwọn ẹni it's a fake. Wọ́n ṣí sílẹ̀ tó ṣí sílẹ̀. Dodo tí mo sọ èkó tí tó ṣí méjì. Go and check my Facebook. Go to my Facebook and check it there. Prophet Ololade, no space. Prophet Ololade, no space. Space Alaba, space Shomuyiwa. Do you get me? My Shomuyiwa have SHO, Shomuyiwa. Prophet Ololade, there is no space. You join it together. Other one have space. Prophet Ololade Alaba. Go and check it there. Many people come out, they begin to attack me. It's a fake dikinika. It's a listen to me. Mi ò tí sọ ìran kí ìran yẹn jàre. Yesterday I was so confused. I begin to ask myself, how many God do we have now? I am confused. I am really confused. Even as I am talking to you, I am in a state of confusions. Ọlọ́run mélòó la wà ní báyìí? Àwọn kan jáde, wọ́n ní kíní ló máa wọlé. Àwọn kan jáde, kò tún ṣe pé wọ́n tún sọ lásán. Àwọn ìránṣẹ́ Ọlọ́run tó pé àwọn ní ìránṣẹ́ Ọlọ́run náà ni o. Àwọn kan jáde náà, wọ́n ní báyìí lolúwa wí, wọ́n nẹ́ni ìlú máa wọlé. Èyí náà tún jáde, ó ní báyìí lolúwa wí. Ọlọ́run ló ń sọ ń pa ẹ́, ó lẹ́ni ìlú máa wọlé. They are different. Èmi tún jáde, ó ní báyìí lolúwa wí, ó lẹ́ni ìlú. I was confused and I begin to ask. Wípé Ọlọ́run mélòó la wá ní tó ń bá wa sọ̀rọ̀? Kò yé mi mọ́. Things are wrong. Nǹkan ti dorí kodò, ibi tó ti máa mọ̀ nìyẹn. But something is wrong. Everything is wrong. We don't know the real God again. We don't know the real God again. Listen to me. I am telling you. If you think you are wise more than what I am saying, I will tell you that you are not wise. We don't know the real God again. The real God, we don't know again. This one we say, this one we say, another one. This one we say, and they are saying it that it is God that tell them. But listen, since I have been saying it, it is not failed. I don't fail. Mi ò lè sọ fún yín because I am not clean now. Èyí sọ pé ẹni báyìí ló máa wọlé. Àwa ní pé báyìí lolúwa wí sẹ́, àlolúwa lẹ́ni yìí ò ní wọlé. Àwọn ní pé báyìí ló yìí sọ pé ẹni báyìí ló máa wọlé. Mi ò lè sọ fún wọn pé kí a wà nínú ilé kan àwa márùn-ún. Kí wọ́n kówó síbẹ̀ kówó wá di. Dodo wá ń sìn, ara wa ò lè mọ̀. Kò sẹ́ni tára ẹ̀ máa mọ̀. Ẹni tó jí owó nìkan lára ẹ̀ mọ̀ wípé òun lòun jí owó, kò dẹ̀ lè disclose ẹ̀. But dodo àwa táwa ń bẹ̀ pátá wa ò ní mọ̀. Amarama rádaràda olówó àfi a ò ní mọ̀ ń lọ́rọ̀ prophecy tó ń wà nílẹ̀ lóríṣiríṣi. Everybody is coming out saying prophecy. God said thou shalt the Lord. He not sought here saying prophecy. I'm tired. But what I know, I will continue to stick on it. Tí mo mọ̀ pé Ọlọ́run ló ń bá mi sọ̀rọ̀. Nǹkan tó kàn ń ṣe mí nísìnyí ni wípé tí mo fi wà in a state of conviction ní pé Ọlọ́run mélòó ló wá wà? Ṣọ́lọ́run pé méjì ni àbò pé mẹ́ta? Kò dẹ̀ ṣeé ṣe k'Ọlọ́run pé méjì kó pé mẹ́ta nítorí pé ọ̀gá méjì kò lè wà nínú ọkọ̀. Ara nǹkan tí Ọlọ́run tá à ń sọ yìí gangan ṣe léṣù kúrò ní ọ̀run tó lè wá sínú ayé nìyí. Pé no, ọ̀gá méjì ò lè sí nínú ọkọ̀. Mò ń sọ̀rọ̀. Tí n bá ti sọ nǹkan wàá máa padà. Kí ni who are you? Ó dẹ̀ lé láti ọ̀run, ó lè wá sí agede méjì ayé. It is a fact. Ọ̀gá méjì ò lè sí nínú ọkọ̀ yẹn ó máa collapse. But this one will be controlling, that will be controlling. At the end of everything will collapse. Nǹkan tó ṣe rí pé ilé tí wọ́n ń kọ́ lọ bá Ọlọ́run ní ìdáni tí wọ́n ń kọ́ tí ẹ pé dodo wọn they are in one accord tí wọ́n ń kọ́ lọ bá Ọlọ́run. Nǹkan tó Ọlọ́run wò pé òun lè ṣe nìyí. Ó kọ̀ dá èdè àìyedè sílẹ̀ láàrin wọn ni. Èyí ìpèrè ẹ̀ lọ́gàá, tọ̀hún pèrè ẹ̀ lọ́gàá. Ọ̀gá tó wà ní àárín ilé tí wọ́n ń kọ́ lọ bá Ọlọ́run yẹn, ọ̀gá yẹn pé ní 100.
tí yẹn bá ní no bring block ìyá ni you are crazy go and bring sand bí ìbá ní bring shovel ìyá ni no don't bring shovel go and bring trowel. Bí ilé ṣe stop nìyẹn tí wọn ò rí ilé yẹn kọ́ mọ́. So it is a fact ọ̀gá méjì kò lè dúró sínú ọkọ̀ kan náà. Gbogbo ẹni tó lè gbọ́ ọ̀rọ̀ mi tó lè yé dáadáa onílàákàyè ènìyàn nìkan ló lè understand ohun tí mo bá ń sọ. Onílàákàyè yẹn dẹ̀kẹ̀rẹ̀ wọ́n mọ̀ pé mi ò parọ́ òtítọ́ ni mò ń sọ. Yes, onílàákàyè ènìyàn nìkan ló máa mọ̀ wípé òtítọ́ ni mò ń sọ nítorí pé òtítọ́ lẹ̀mí wà o, òtítọ́ lẹ̀mí wà o. So fine, ọ lè ti pín Ọlọ́run sọ́nà púpọ̀ táwọn understand gan mọ́ ara wa go mọ́ pé ìwọ tó ń dọ́ wa ta ti sọ pé báyìí lolúwa wí tẹ́lómi tún jáde tó ní báyìí lolúwa wí tó tún yàtọ̀ tí ì tún jáde tó ní báyìí lolúwa wí tó yàtọ̀ tí ì jáde tó ní báyìí lolúwa ní ọ̀dọ̀ ìwọ tó ń gbọ́ wa tí ò ríran rárá tí ò dẹ̀ gbóhùn olúwa wa máa pé irú nonsense ìwọ nìkan ló mọ̀ àwa táwọn sọ́ọ̀sì a ò mọ̀ mọ́ a ò mọ̀ everything ti dàrú. Then wàá dẹ̀ rí àwọn ìránṣẹ́ Ọlọ́run mi wọn ò ní sọ nǹkan kan á kàn máa wò ni nítorí pé wọn ò fẹ́ jẹ́ kí àwọn tí wọ́n ń wo àwọn fi wọ́n ṣe ẹ̀sìn á kàn máa wò ni. Ṣùgbọ́n wíwò yẹn kò lè jẹ́ kí nǹkan dáa. Ìyẹn la ṣe ń àtàkì ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run pé kò jẹ́ kó rí bẹ́ẹ̀ kò jẹ́ kẹ́ ẹ wò báyìí ẹ sọ òtítọ́ say the truth and leave the rest. By the time we all together we come out to say the truth, I'm telling you we will move this country. I am telling you things will happen peacefully tí kò dẹ̀ ní mú wàhálà dání. But nígbà tí ẹ ò sọ̀rọ̀ tẹ́ ń wo gbogbo ẹ̀ bó ṣe ń lọ bẹ́ẹ̀ fi Peter Obi síbẹ̀. I go back to where I start lẹ́ǹkan bẹ́ẹ̀ fi síbẹ̀. I am telling you bí mọ́là bí Haúsá bá pa Yorùbá ẹ ò lè ṣe nǹkan kan sí tẹ́ ẹ bá try láti ṣe sí Haúsá ohun tí mò ń sọ ni pé wọ́n máa di ogun dìde. I have said a lot of prophecy. Ẹ wo dodo bọ́dà tí mo sọ pé wọ́n máa ṣí sílẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n ṣí sílẹ̀ tọ́dẹ̀ kó àwọn Fúlàní wọlé rẹpẹtẹ gbogbo ẹ̀ ṣáà lọ fi wọ́n wá lórí internet you see it. Ṣùgbọ́n tó pé èèyàn èṣù ní èèyàn èṣù pọ̀ gan. Do you know that the video tí mo fi explain wípé ẹ̀yin sọ tí mo fi explain wípé ẹ̀yin sọ wípé Jésù ẹni Jésù kò jagun. Mo kọ́kọ́ ka Bible verses kan nínú John èyàn ò dárúkọ ẹni tí ó yọ ọ̀bẹ jáde. Mo wá sọ níbẹ̀ wípé àwọn kan wà tí wọ́n ń wò wá báyìí o wọ́n lè sọ ọ lè máa parọ́ wípé no kò ń ṣe ọmọlẹ́yìn Jésù ló yọ ọ̀bẹ jáde. Mo tún wá ka ibì kan nínú ìwé Mark mo tún gbé jáde ibẹ̀ yẹn ló ti ní Peter àti Simon Peter which is one of the disciples of God. Ibẹ̀ ni wọ́n ti pe orúkọ ẹni tó mú ọ̀kọ̀ jáde yẹn. Ẹni mo dẹ̀ rí ọ̀kan tó kọ̀wé sí mi pé this man is a fake prophet. Èmi tèmi ti rí ẹ dáadáa nǹkan tó ń pè lọ́lọ́run nìyẹn. Mo ti mọ̀ pé ó máa yí lèmi náà ṣe dé àwọn Bible verses tó yẹ pé a relative Bible verses tó sọ nípa ẹ̀. Àwọn kan sọ débì kan àwọn kan sọ débì kan àwọn kan tún sọ débì kan. Wọ́n á gbé jáde pé kó lọ kà dàtí mo máa rí report àwọn tó pé èmi máa ń wo feedback mo dẹ̀ máa ń dá wọn lóhùn èmi máa ṣépè fún I don't care èmi máa gégùn fún I don't care. But because when you see what is this truth and you don't say it yes ọ̀rọ̀ ẹ nídìí pé kí wọ́n gégùn fún ẹ. Ó ní this man is a fake man. Ó wá ní ìkan nínú àwọn róyà kìíní kan ló lọ mú ọ̀bẹ jáde kì í ṣọmọ ẹ̀yìn ọmọ ẹ̀yìn Jésù ló mọ̀bẹ jáde ló fi gé etí. Bẹ́ẹ̀ ni mo kà tó clear dáadáa but tó pé ọmọ èṣù wà nínú yín nínú àwọn tó ń gbọ́ wa àwọn ọmọ èṣù ń bẹ níbẹ̀ á fẹ́ choose matter lèmi náà ṣe go deep to that area. Listen to me. Either Peter Obi either Sowore or whosoever tí ẹ fẹ́ choose síbẹ̀ fúnra yín listen to me.
ẹ ò lè bá Fúlàní jà, bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Òun ló ṣẹlẹ̀ ní bóyá mo wó lọ́pẹ́ ibẹ̀ ni ní Badagry. Èèyàn wa mọ́tò lọ, listen, òun wa mọ́tò lọ, anything can happen. Màálù ọ̀sàsì wájú, anything can happen. Èèyàn tí ẹ lè máa wà lọ náà, bóyá anything can happen. Báwo bá tiẹ̀ sí ń bẹ̀, but yet gẹ́gẹ́ bí adájọ́, gẹ́gẹ́ bí àwọn tó fẹ́ dọ̀rọ̀ wa láti dọ́, tó bá ti wá gbọ́ tọ́tọ́ máa sọ̀rọ̀, they need to reason deep. Adájọ́ ń dédé dájọ́ láì jẹ́ pé ó reason dáadáa, ó reason deep. Èèyàn lè lose consciousness, ó lè jẹ́ pé màálù yẹn ló rọ́ wá sọ́dọ̀ ẹ̀. Yes, at the end of the day ṣá, mọ́tò gbá màálù, gbàtí mọ́tò dẹ̀ gbá màálù, Haúsá dẹ̀ ń lé wọn, ó dẹ̀ gún wọn. Wọ́n tiẹ̀ tún sọ, ẹni tó ń ṣe fídíò yẹn ni pé àní ibi tí bọ̀bọ̀ yẹn sá lọ tí wọ́n pa yẹn ó lẹ́gbẹ̀ẹ́ police station náà. Pé nìkan ni mo ti ń sọ fún ẹ wípé order ni, they gave them order ni. Èní ìkọ́ ni mo ti ń sọ, ìwọ rí Haúsá tó ṣẹ̀wọ̀n rí, ìwọ rí Fúlàní tó ṣe ẹ̀wọ̀n rí nínú ìjọba tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí, ṣé wọ́n rí rí? Wọ́n dẹ̀wọ̀n fún Yorùbá àti àwọn Yíbò, ó tán. Àwọn tó dẹ̀wọ̀n fún nìyẹn. So therefore, wọ́n ti fún wọn ní mandate. The mandate látòkè ni is a secret something. It's a secret mandate pé anywhere ẹ gbọ́dọ̀ fọwọ́ kàn wọ́n, ẹ bá fọwọ́ kàn wọ́n ẹ gbé. Ẹni tó bá try ẹ̀ wọ́n á yọ kúrò lẹ́nu iṣẹ́. Ṣé kò wá sàn kan yọ ẹ́ kúrò lẹ́nu iṣẹ́? Yọ pé kó wọ́n máa fi kó máa wà kó sáìnì ọwọ́ ẹ̀ báyìí pẹ̀lú àwọn tó ń pa ọmọ ìyá ẹ̀. Òun ni mo sọ nípa àwọn Yinka Quadry, Ogogo, Tóyìn tó pupa, tó máa ń tó pupa báyìí tẹnu ẹ̀ lébebebe yẹn, ẹnu ẹ̀ lébebebe tó pupa tó ń lọ sí Celestial Church, Bàbá Bello tó pé I don't watch your film, kò ní o lè expect mi pé kí n morúkọ ẹ dáadáa, kò sí nǹkan tó kàn mí pẹ̀lú fíìmù ẹ, ìyẹn kọ́ lèmi ń wò. Àwọn tó dẹ̀ wá ń wo fíìmù yín ẹ̀yin ni kẹ́ ẹ listen sóhun tí mò ń sọ yìí. These people wọ́n enrich ara wọn, gbogbo wọn ti wà nílùú òyìnbó, àwọn ọmọ wọn wà nílùú òyìnbó. Tí anything bá happen nílùú ilé ní Kútọ́nù ló máa gbà sá lọ, èmi ni mo sọ bẹ́ẹ̀. Tí wọn ò bá tiẹ̀ lè dé international airport láti fò, wọ́n á gba Kútọ́nù sá lọ pẹ̀lú pálí wọn. Wọ́n ní pálí, bẹ́ẹ̀ ni mo sọ. Fatia ní pálí, they travel up and down. Gbogbo wọn ló ní pálí, gbogbo wọn lè ń rí lórí Instagram. Ogogo ní pálí, àwọn fi ọgbọ́n ṣe ni. Ogogo ò ní post yẹ pé òun travel rí, but they are travelling. Ẹni tí mi ò tiẹ̀ rí pé travel rí láyé mi, mo padà tún rí nínú fídíò. Àbúrò mi ló ṣù ẹ̀ ní Atlanta, Georgia fún mi. Àbúrò mi ọmọ ìyá mi tó bí tẹ̀lé mi ló ní kí n wo Alinko àbí kí lorúkọ ẹ̀ tó ṣù ẹ̀ báyìí. Ó wà ní Atlanta, Georgia. Wọn ò ní post yẹ, wọ́n jọ ya fọ́tò ní pẹ̀lú àbúrò mi. They are there. Ọmọ Bánkẹ́, they are there. They ọpọlọ làwọn yẹn kàn fi ń ṣe, ẹ̀yin ò mọ̀. Àwọn tí tó du àwọn tí wọ́n ń kó ilé wọn síta tọ́lá àwọn kọ́lé, àwọn bíi Láìdé Bákàrè tí wọ́n ń ṣó ilé, àwọn yẹn lè máa lu ọpọlọ, maybe their lifestyle, but àwọn tó kù kì í ṣe pé wọn ò kọ́ ilé, wọ́n ń lu ọpọlọ láti rọ́ọ̀bù yìí ni. Both of them they are equal to the same thing. They have their passport. They will run away when anything happen, they will leave you. Tẹ́yìn bá ti kú tán ní Nàìjíríà, wàá wá rí pé wọ́n máa tún wá padà wá. Ọlọ́gbọ́n gbọ̀ngàn, ẹ̀yin èèyàn yẹ jẹ́ ká mú tá à ń ṣe. Àwọn tó gbọ́n wọ́n gbọ́n, àwọn tó ń play game dángan. Àwọn tó bá ti dé pé tẹ́tẹ́ ni wọ́n máa ń ta, they know 1+1. Wọ́n gbọ́n ju ẹni tó yẹ pé òun gan believe pé ẹni tó believe pé Ọlọ́run wà, wọ́n gbọ́n jù lọ. Wọ́n gbọ́n bàjẹ́ tó dẹ́ pé at the end of the day jẹ́ pé ìwọ tó ń pe Ọlọ́run lójoojúmọ́ gan, wá pé Ọlọ́run lè má padà dé lóhùn. Wàá dẹ̀ rí pé àwọn tí wọ́n dán yẹn tí yẹ pé wọ́n wà nídìí ìwà ìbàjẹ́, tí wọ́n bá ti lè ro 1+1 àwọn báyìí, lẹ́sẹ̀kẹsẹ̀ ti di 2, lẹ́sẹ̀kẹsẹ̀ ti di 4. Ẹ̀yin wá wà nídìí ìwà ìbàjẹ́, ẹ jókòó síbẹ̀,
ẹ̀ ń pariwo wípé ọmọ yín ni kí wọ́n jẹ́ kó ṣe. Ṣé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ṣé kò yàtọ̀ sí ọmọ wa? Ẹ jẹ́ kí wọ́n ṣe. Why don't you think for a better country? Why don't you think about that better country called Yoruba nations? Why do you want everything to be your own alone? You don't want anybody to benefit. Àwa ò ní passport, a ò ní visa ìlú kankan, èmi ò dá Amẹ́ríkà rí, mo máa ń sọ ń bí báyìí, mi ò lọ sí Amẹ́ríkà rí, wọ́n ti refuse mi lẹ́ẹ̀márùn-ún, àmọ̀dí. UK mi ò tí ì débẹ̀ rí, wọ́n ti refuse mi náà lẹ́ẹ̀márùn-ún. Kì í dẹ̀ ń ṣe wípé a ò ní dọ́kúmẹ̀ntì tá a lè gbé lọ, a ò mọ ohun tó fà á, wọ́n ti refuse mi lẹ́ẹ̀márùn-ún. So àwa ò ní. Àwa dẹ̀kẹ̀rẹ̀ sì tún dúró sí ìgbà ìpèsè ibi tá a wà yìí náà la máa wà, a ò níbi tá a fẹ́ lọ. We don't go anywhere. Tá a bá wá tiẹ̀ wá nípa a fẹ́ lọ sílùú òyìnbó, bóyá a kàn fẹ́ lọ síbẹ̀ ká dẹ̀ tó padà sílé. I cannot stay there. Ṣé kí ni iṣẹ́ ọwọ́ mi òun ló ní lẹ́yìn mi? Ó tán, iṣẹ́ ọwọ́ mi ti tó mi jẹ. I cannot go to ìlú òyìnbó to sit down. Tá a bá deliberate lórí orílẹ̀-èdè tá à ń pariwo fún ìwárí pé orílẹ̀-èdè yìí Ọlọ́run sọ ìrun ẹ̀ fún mi nígbà tá a kọ́kọ́ tún fẹ́ bẹ̀rẹ̀. Ó ní orílẹ̀-èdè Yorùbá nation, I am telling you, ó ní tí a bá padà jẹ́ kó wá sí ayé, ó máa dàbí Jerusalem tí wọ́n ń lọ ni. Because people will want to fall in, they will want to come. There is going to be a tourist area, big tourist area, that they will want to come láti from abroad. Ó máa dàbí Mecca tó ń lọ ni. Because God said òun rí àwọn olódodo, àwọn èèyàn tí wọ́n ń sin òun gangan, òun rí wọn nínú ìlú yìí, àwọn tí wọn ò dẹ̀ sí dẹ́pọ̀. If you like, you believe me. Many don't even believe I am a prophet. Bóyá bí mo máa ń fún wọn lépè, listen to me. Jésù náà ṣépè. Wọ́n dẹ̀ yí ẹ. Ó yí ẹ, ó wà lẹ́yìn, ó ń gbé ìkà lẹ́yìn, ó yí ẹ. Jésù náà jà. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ, ó jà. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run tó wà nínú Bíbélì ló jà, wọ́n jà ogun. Ṣé àbí kí ni wọ́n fi mọ Hébérù mẹ́ta? Ṣédrákì, Méṣákì àti Ábẹ́dínígò. Ṣé eré ló fi mọ̀ wọ́n nínú Bíbélì? Ogun kan lọ́jà. Òun jẹ́ kí pásítọ̀ ẹ tàn ẹ́. Lánàá mo wo program èèyàn kan ní wòlíì mi. Ta ni wòlíì ẹ? Orí ẹ ti dàrú, orí ẹ ti yí. wíìsì wo ni ó wá kọ síbẹ̀? Wòlíì ló pe rẹ̀. Olúwa lọ, ẹjọ́ ń parọ́ fúnra yín. Àwọn tẹ́ ń gbàdúrà fún náà lọ́wọ́ ń bá wa. Lọ́ padà wá bá wa. Àdúrà wọn ò gbà. Ẹ ń purọ́ fún gbogbo àwọn èèyàn. Yes, ẹ ń purọ́. I'm talking about Olúwa lọ. Báwo ni máa envy ẹ? Kí ló ní tí mi ò ní? Onílé, mo nílé. Tọ́gbọ́n máa sọ́ọ̀sì wá ní envy ẹ. Kí ló ní? O bí ọmọ, mo bí ọmọ. Oníyàwó, mo níyàwó. Kí ló ní tí mi ò ní? Onímọ́tò, mo ní mọ́tò. Forget about it. Tó bá dé lọ sí ìlú òyìnbó, tó ń lọ sí Europe tó máa ń lọ, kì í ṣe òpin. Èyí kì í ṣe òpin wa. Èyí kì í ṣe òpin wa. Tí àwọn kan máa dìde máa sọ́ọ̀sì pé envy, ta ni mo fẹ́ envy? Kí ló ní tí mi ò ní? Olówó, mo lówó. Ó ní church, mo ní church. Ó lọ́mọ ọjọ́, mo lọ́mọ ọjọ́. But àwọn ọmọ ọjọ́ wa kọ́ yàtọ̀ ni. Àwọn tó dúró tì mí, àwọn tó fẹ́ dó òtítọ́ ọ̀rọ̀. Àwọn tó dúró tì mí, àwọn tó fẹ́ ṣe kí ni? Tí wọ́n fẹ́ gbọ́ òtítọ́ ọ̀rọ̀ ni. Nǹkan tí o bá gbé wá, gbé sílẹ̀ kó máa lọ sí Mushin. Ṣé o gbọ́ mi? Yes, sir. That's all. I'm in a program. Ṣé you get me? A máa parọ́ fún wọn. A máa silent. Àwọn bíi Ẹ̀sìkáyà CAC, wọ́n máa silent, wọn ò ní sọ kankan. Àwọn bíi àwa máa bí àwọn ọmọ wẹ́wẹ́wẹ́. Àwọn ọmọ wẹ́wẹ́wẹ́ tẹ́ gbé jáde lánàá níbo gbogbo wọn wà. Àwọn kékeré Jésù. Níbo ni kékeré Jésù náà wà lẹ́yìn nísìn? Níbo ló wà? Tẹ́ ẹ máa fi máa ṣe 419 kiri. Ẹ̀yin 419 tẹ́ pera yín CAC. Kò sí èyí tí mi ò mọ̀. You will silent. You are silent lórí ohun tó ṣẹlẹ̀ Nàìjíríà. Ẹ wọ́n máa ka ayé bẹ́ẹ̀ ni pé ẹ̀yin lẹ mọ́jù láyé.
onídọ̀tí dẹ̀ ní gbogbo yín ẹ̀yin 419 ṣe báwọn àti ẹ̀ ń fúnyàn lọ́ṣẹ́ ẹ̀yin ń gba 2 million ń gba 5 million ń gba 10 million lọ́wọ́ àwọn èèyàn tẹ́ ò dẹ̀ fún wọn ní nǹkan kan ṣe bí àwọn ń fún wọn ní ọṣẹ èèyàn ọ̀dà ọṣẹ èèyàn ọ̀dà egbògi lọ́wọ́ wa à ń sẹ̀ǹdí ẹ̀ sí wọn ẹni tí ò tiẹ̀ mọ̀ wá rí rárá wọ́n dẹ̀ kó wọn lé wa lọ́wọ́ ẹni tó bá sọ pé òun kówó lé mi lọ́wọ́ mi ò sẹ́ǹdì iṣẹ́ sí òun ni kó jáde kó wá sọ níta ẹ̀yin dá 10 million láì fún ẹnikẹ́ni lẹ́nìtì ẹ̀tẹ̀ màmá ní òróró lẹ́ǹta yet ojú àwọn èèyàn ò tí ì là ojú yín sì block ìdí tá a ṣe ń bá wọn fà kì í ṣe pé mo hate wọn ni wípé wọ́n rí òtítọ́ wọn ò sọ jáde they silent ẹ wọ́n ń parọ́ pé ẹ̀ ń gbàdúrà bẹ́ẹ̀ ṣe ń gbàdúrà náà tó ṣì wà lórí program lánàá alọ́ ni mo sọ Sam alọ́ òjò ó ṣì wà lórí pé bẹ́ẹ̀ ṣe ń gbàdúrà náà tó yẹ òní kí wọ́n tún máa pa èèyàn lénìí today is Wednesday ìyẹn òní kí wọ́n má tún pa èèyàn ní Nàìjíríà lénìí ẹ̀dẹ̀lẹ̀ ń gbàdúrà ṣé Jésù ti travel lọ sí Togo ní Jésù ti Nàìjíríà tó di Nàìjíríà mú ṣé òun ti lọ sí Togo ìyẹn là ń sọ leave that prayer now let us face reality when I come out I talk you come out you talk Adeboye come out he talk Olukoya come out he talk Oyedepo come out he talk Jeremiah come out he talk Igila come out he talk then these people will know we mean it. ẹ wá jẹ́ káwọn tí wọ́n ń wò wá tí wọn ò tiẹ̀ dàbí pé wọ́n ń dóhùn Olúwa tó pé they are natural people tó pé àwọn kan wà they must be natural àwa kan wà we must be prophet àbí ìdàtí mo jẹ́ prophet yìí sí can I be a prophet and be a carpenter at the same time no àwọn tí wọ́n dẹ̀ jẹ́ natural yẹn they may be an accountant they may be a doctor they may be a lawyer but yet Ọlọ́run ti pè àwa ó ti pè wá ní ìránṣẹ́ Ọlọ́run ẹ wá ń jẹ́ káwọn yẹn máa wò wá pé ẹlẹ́sìn ni wá sàwọn kan silent wọn ò sọ̀rọ̀ they are running their business ẹ̀yin Olúwalọ àti àwọn tí mo dárúkọ Yinka Quadry you are the same thing then Ezekiah of CAC you are the same thing then Abiara you are the same thing because you mind your business you are running the business you don't talk about what is going on you just move on with what to benefit yín. Àwọn tẹ́ẹ̀dẹ̀ lẹ́yìn gbàdúrà fún àwọn náà lọ wá sọ́dọ̀ wa ṣé kérúbù ló sanwó mi ni I'm a cherubim and seraphim the name of my church it is El Adonai Saboti do you get me I am a cherubim and seraphim prophet ṣé kérúbù ló sanwó tèmi ni ṣebí CAC Redeem MFM àwọn ló ń sanwó tàwa lẹ́yìn tí wọ́n gbàdúrà tàdúrà wọn ò gbà tán amọ̀lé prophet àwọn amọ̀lé prophet ilé wòlíì tó ti bà ti yín jẹ́ tán lọ́hùn tó ti bà yé yín jẹ́ níbi tẹ́ wà yet àwọn èèyàn sì wà ń bẹ̀ náà wọ́n sì jókòó síbẹ̀ àwa yìí náà dẹ̀kẹ̀rẹ̀ ló ń pè fake àwa ò ní àwọn ṣe fake o don't worry time will speak let me go back to where I'm coming from mo kàn sáré yà ń bẹ̀ yẹn náà ni nítorí pé ọ̀rọ̀ ló gbé mi dé bẹ́ẹ̀ mi ò envy ẹnikẹ́ni tó gbogbo ohun tí wọ́n ní ni mo ní yes n bá dẹ̀ lè lọ sí Amẹ́ríkà tí n lè lọ sí UK tí n dẹ̀ lè lọ sí Europe ṣebí mo lè lọ sí Kútọ́nù màá dẹ̀ lọ enjoy life mi holiday náà ṣáà ni mo lè lọ sí Ghana màá dẹ̀ padà wálé kò jù yẹn lọ I'm okay kí ni mo ń bá kiri gan tí ìlú wa yìí bá da ṣebí àwọn ariwo tá à ń pa nìyẹn àwọn tó wà nílùú èyìnbó gan fẹ́ wálé ó ti sú wọn ó ti sú wọn iṣẹ́ tó ń ṣe iṣẹ́ ìwọ̀sí ni màmá kan bá mi sọ láti Germany lánàá ni ó lóun fọ ìgbẹ́ òun fọ gbogbo ẹ̀ òun fọ ó ti dàgbà oníṣẹ́ yóò gbé ara mọ́ síbẹ̀síbẹ̀ àwọn táwọn tún ń bá ṣiṣẹ́ òun á nú bí kan tó wá tún máa bèèrè lọ́wọ́ pé have you clean here òun clean ni building méjì òun á ṣe bí kan tó wá ń bèèrè lọ́wọ́ pé kí ṣe àwọn tí àwọn èèyàn yìí ṣe bàbá ṣe àwọn èèyàn yìí ń ṣiṣẹ́ ṣá mo ní wọn ò ṣiṣẹ́ o àwa náà ni wọ́n ń lò láti ṣiṣẹ́ nílùú òyìnbó so therefore tó o bá nu ibì kan sìn wọ́n sì tún lè béèrè lọ́wọ́ pé do you clean it because wọ́n mọ nǹkan tó wọ́n fi stress ṣiṣẹ́
they only face their own line of business. ṣùgbọ́n iṣẹ́ ìdọ̀tí yẹn àwọn ọmọ wa ló ń ṣe lọ́hùn. àwọn ọmọ wa ló ń ṣe. àwọn ọmọ wa tó wá ń ṣe ó ti sú wọn. wọ́n tún wá ń ṣe gan. èyìnbó kò doríyìn fún wọn. èyìnbó ń ṣe wọn bí ẹrú. ó ti sú gbogbo àwọn ọmọ wa. they want to come home but they don't want to come to Nigeria. Even at all they want to come to Nigeria. Nigeria gbọ́dọ̀ ti wà standard. No security. Everywhere is bandit. Everywhere is bomb.